tẹ́lẹ̀ náà àmọ́ gbà tó wáyà sí pé àwọn náà wá pé ọ yìí fi yá náà ni lọ bá bọ́ ṣòkòtò lọ bá ìyàwó ọ̀gá rẹ̀ sùn ọ̀la àgbákò lọ́gbàrà sí gbẹ̀yìn àbí ìwọ ò ń bá ìyàwó àfáà rẹ̀ sùn ẹ̀tọ́ kọ lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ ò ń bá sùn àbí ìwọ ọ̀rẹ́ méjì tó ẹ ṣe pé ọ̀rẹ́ ni ọ wá ń bá ìyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn àbí ọ̀rẹ́ rẹ̀ òun àti ìyàwó ẹ̀ ní problem wọ́n wá kóra wọn wá bá ọ wá ń bá ìyàwó ẹ̀ nìyẹn sùn tí ẹnìyẹn fi mọ̀ ò lè ní àtúbọ̀tán tó dáa àbí wọ́n ní problem ọ wá padà sí ó bẹ̀rẹ̀ sí máa bá ìyàwó ẹnìyẹn sùn títí ó fi wá lóyún tó fi wá lóyún àti ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀rẹ́ yóò fún ìyàwó rẹ̀ lóyún ìtìjú yẹn náà ni yóò wá jẹ́ kí òun náà mọ̀ pé nígbà tá a ṣe bá tú torí ẹnìyẹn inú ò lè dùn sí láéláé nítorí pé nǹkan tiẹ̀ tí ó pè níyàwó òun ni ìwọ ń bá sùn ọ ń sábà lórí ìyàwó níyàwó kì í ṣe nǹkan tí ó dáa rárá. Tí a bá wo ìtàn tí à ń bára wa sọ yìí a rí i pé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ló wà nínú ẹ̀ o kì í ṣe nǹkan tí a kàn máa gbọ́ tí a máa fojú di o torí ẹ bá wo anabi wa Yusuf alayhi salatu wassalam nígbà tí Sùlẹ́hà ní kó wá bá wọn sùn ẹ gbọ́ nǹkan tó wí ó ní pé innahu rabbi ahsana maswaya ẹni yìí ọ̀gá mi tó jẹ́ ọkọ rẹ̀ ó fún mi nílé ó ṣe dáadáa sí mi báwo ni èmi sì mọ̀ pé ìwọ nìyàwó ẹ̀ ó sì wá ń lé ẹ̀ tí bá ṣerú nǹkan báyìí àbòsí ni mo ṣe ìwà tún ṣe wáàsí fún Sùlẹ́hà ó wá ní la yuflihu dhalimun àwọn alábòsí wọn ò ní ṣoríire kì í ṣe pé Yusuf kì í ṣe pé ń sọ sọkúsọ wọn ò ní ṣoríire tó tọ́ náà ni torí ẹni tí bá ti ṣe irú àwọn nǹkan tí àwí ó ń jàǹbá nìyẹn ó ń jàǹbá ẹni ẹlẹ́ni irú nǹkan báyìí kò sórúkọ méjì tí a lè pè ju kéèyàn dalẹ̀ ọ̀gá rẹ̀ tí ó ń sọ wípé òun ò ní jàǹbá òun náà ni a pè ní kíni a pè ní Potiphar Quran pè ní Abdulaziz wọ́n wá ní àwọn kan sọ Muhammad ọmọ Ishaq ó ní orúkọ arákùnrin yẹn gangan ìyẹn ọkọ Sùlẹ́hà ó lóun ní àtìfíìrù ọmọ Ruhaib ní orúkọ ẹ̀ wọ́n ní òun ní ọba Misra nígbà náà a tún rí ẹlòmíì tó sọ fún wa pé kìí ṣe Sùlẹ́hà ni arábìnrin yẹn ń jẹ́ wọ́n sọ pé orúkọ obìnrin yẹn gangan pé rọ ìlú ni rọ ìlú àwọn mi sọ pé rọ ìlú ní orúkọ ẹ̀ ó wá jẹ́ ọmọ rìá ìlú ní orúkọ ẹ̀ àwọn kan sọ pé lákọ̀bù lásán nickname ní Sùlẹ́hà yẹn kì í ṣe Sùlẹ́hà yẹn gangan ní orúkọ ẹ̀ pé nickname ní lákọ̀bù ní lárúbáwá ń pè nickname àwọn kan sọ pé orúkọ ẹ̀ gangan ní Fákà ọmọ Yehus náà ní orúkọ ẹ̀ ẹni tí ó ra Yusuf lọ́wọ́ àwọn tí wọ́n tà wọ́n ní orúkọ ẹ̀ ní kíni àtìfíìrù ni wọ́n pe orúkọ ẹ̀ tí àwọn kan sọ wípé nígbà tí ó tà wọ́n ní nígbà tóun fẹ́ lọ tà fún ọba wọ́n sọ wípé wọ́n gbé Yusuf sórí skéèlì iye aṣọ àláàrí tó wọ̀n iye ẹ̀ náà ni ó gbà lọ́wọ́ ọba òun ló gbà lọ́wọ́ ọba now Sùlẹ́hà àti ọkọ àwọn méjì dẹ̀ ni wọ́n ń tọ́jú rẹ̀ ní inú ilé gẹ́gẹ́ bá a ṣe sọ now ẹ rí i pé ọ̀rọ̀ ti lọ bí ó ti yẹ kí ó lọ níbẹ̀ èyí tí ọmọ tún jẹ́ wáàsí fún àwọn tí bá ń dalẹ̀
torí pé Ànábì wa Yusuf alayhi salatu wa salamu ó ní innahu la yuflihu dhalimu àwọn alábòsí tí ń bá ń dalẹ̀ náà ni ẹni tí ń bá ń bá yàwó níyàwó sùn ó ní wọn ò ní ṣoríire ẹni tó bá sì dalẹ̀ yóò balẹ̀ lọ ọkọ tó dalẹ̀ ìyàwó rẹ̀ ìwọ ọkọ tó dalẹ̀ ìyàwó rẹ̀ ó balẹ̀ lọ ìwọ ìyàwó tó dalẹ̀ ọkọ ó balẹ̀ lọ ìwọ ọmọṣẹ́ tó dalẹ̀ ọ̀gá rẹ̀ ó balẹ̀ lọ ìwọ ọmọ kéwú tó dalẹ̀ àáfàá rẹ̀ ó balẹ̀ lọ ìwọ ọmọ tó dalẹ̀ àwọn òbí rẹ̀ ó balẹ̀ lọ ìwọ ọ̀rẹ́ tó dalẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn ó balẹ̀ lọ ọmọ tó dalẹ̀ bàbá rẹ̀ ń báyàwó bàbá rẹ̀ sùn ó sì mọ̀ pé ìyàwó bàbá òun ni irú ẹ̀ wọ́n ṣerú ẹ̀ fún ẹ̀san ni o ò lè bọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ tó dalẹ̀ ìyá rẹ̀ yóò balẹ̀ lọ ìwọ ẹ̀gbọ́n tó dalẹ̀ àbúrò rẹ̀ ó ń báyàwó àbúrò rẹ̀ sùn nítorí pé wọ́n ti ní pírọ́blẹ́mù náà fi wá kó wá sílé yín ó wá ń báyàwó rẹ̀ sùn ó balẹ̀ lọ ìwọ àbúrò tó ń bá ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ sùn ó lè láti bọ̀ tán rẹ̀ ìwọ olóṣèlú tó dalẹ̀ àdúgbò yín ìwọ olóṣèlú tó dalẹ̀ ìlú yín ìwọ olóṣèlú tó dalẹ̀ ìlú rẹ̀ tó dalẹ̀ orílẹ̀-èdè rẹ̀ ó padà balẹ̀ lọ ìwọ ìmáàmù tó dalẹ̀ àwọn ìjọ nínú mọ́ṣáláṣí ìwọ ìmáàmù ìwọ lídà tó dalẹ̀ àwọn ibiṣẹ́ wọ́n gbé fáìlì ibiṣẹ́ lé ọ lọ́wọ́ wọn ni ọmọ kọ̀ǹtúrú ẹ̀ ọ wá ń lo leadership rẹ nílòkulò ọ ń dalẹ̀ àwọn tí wọ́n gbéṣẹ́ fún ẹ nìyẹn ọ padà balẹ̀ lọ ni ìwọ pásítọ̀ tó ń dalẹ̀ àwọn ìjọ yín ọ ń dalẹ̀ àwọn gbogbo àwọn tẹjọ jẹ́ elétò nínú chọ́ọ̀chì nítorí bó ti fi ọ́ ṣe aṣíwájú ọ wá ń bá ìyàwó gbogbo àwọn tí wọ́n jẹ́ pásítọ̀ yòókù àbáwọn ọmọ ìjọ ọ ń bá wọn sùn ọ ń dalẹ̀ nìyẹn ọ padà balẹ̀ lọ ni ìwà aláwo tó ń dalẹ̀ àwọn aláwo ọ balẹ̀ lọ ni Ọlọ́run ò fẹ́ kí a máa dalẹ̀ ilẹ̀ dídà ọ̀dà kí wá ní irinṣẹ́ àwọn ọ̀dàlẹ̀ òun náà ni irọ́ òun náà ni kíni òun náà ni irọ́. A murderer will kill you, a thief will steal from you, but you will never know where you stand with a liar. Ní Al-Quran fi gbé wọn ṣépè pé wailu lil mukadibin. Àyà tí ó sọ̀rọ̀ nípa kí wọ́n má dalẹ̀ trust all are very very important. Tẹ́ bá wo Quran 8 verse 27 ó sọ̀rọ̀ trust. Ó ní wọ́tẹ́kùnù Allaha war rasula àwọn tí ó pé ẹ̀ ń dalẹ̀ Ọlọ́run ẹ̀ sì ń dalẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́tẹ̀kùnù amanatikum ẹ̀ sì tún dalẹ̀ ara yín náà Ọlọ́run sọ pé gbogbo àwọn tí wọ́n ṣe báyìí pé wọn ò lè ní àtibọ̀tán rẹ̀. Ṣe rí àwọn bá a ṣe ń sọ ìtàn yìí láàmú mú àwọn ẹ̀kọ́ tí ó ń kọ́ wa wá so that kì í ṣe pé ọkàn já sí pé à ń gbọ́ ìtàn lásán ló jẹ́ kí a mọ̀ ṣàlàyé àwọn ẹ̀kọ́ tí àwọn kìíní tó àwọn ìtàn yìí tó ń kọ́ wa. Tí a bá wo bí Al-Qur'ani ṣe ń sọ àwọn ìtàn yìí bọ̀ ẹ rí wípé àwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ni ó ń kọ́ wa. A ti rí àdánwò tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí sìn now a dẹ̀ ti rí ibi tí Yusuf wà báyìí kí wá ní Ọlọ́run tún sọ síwájú àyà yẹn nípa yìí pé wọ́n ti gba tara wọn báyìí so now wọ́n ti sọ fún Yusuf pé kò gbọdọ̀ bá obìnrin yẹn sùn so kí wá ló ṣẹlẹ̀ so ẹsẹ̀kẹsẹ̀ ni àzákàrí rẹ̀ oko rẹ̀ bá lọlẹ̀ sí bó ṣe lọlẹ̀ báyìí so ló bá dìde kó lórí bẹ́ẹ̀dì bó ṣe dìde kó lórí bẹ́ẹ̀dì báyìí toró ti gba aṣọ lọ́rùn rẹ̀ o ló bá sáré ju aṣọ rẹ̀ sí ọrùn
so àwa sọ fún wa pé Pọ́tífà ti travel ìyẹn lọ sí ìrìn àjò so ìyẹn parọ́ fún ìyàwó ẹ̀ pé òun ó dé ńjọ́ kejì ṣùgbọ́n ṣé mọ̀ ẹ máa wo obìnrin tí bá ti ń yàlè tí ọkọ bá ń fura ẹ rí i pé ọkọ náà mọ̀ ṣọ́ ó ṣàrí pé ó ní kankan tó fẹ́ ṣe pẹ̀lú ọmọ Yusufu yìí so ni ọba náà ṣe sọ fún pé òun fẹ́ travel kó fi mọ̀ pé ó fẹ́ wo àrà tó fẹ́ dá ó ti ń plan tipẹ́tipẹ́ tó ń fail kó tó di pé tíjọ́ yẹn wá successful ṣùgbọ́n kò wá successful náà torí Yusufu ṣe so bí Yusufu ṣe bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì báyìí so ló bá ju aṣọ rẹ̀ sí ọrùn bó ṣe ju aṣọ rẹ̀ sọ́rùn báyìí ló bá sáré lọ síbi ilẹ̀kùn ní Kùránì ti sọ fún wa pé wastaba kọ́líbàbà so àwọn méjèèjì wọ́n bá sáré lọ síbi ilẹ̀kùn dàtí sí pé ṣe mọ̀ pé méjì so àwọn méjì ni wọ́n ṣiṣẹ́ bẹ̀rẹ̀ dàtí sí pé musanna ni àwọn méjì tí wọ́n ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ló fi wá ní wastaba kọ́líbàbà àwọn méjì wọ́n bá sáré gba wọ́n rà pé wọ́n yára rìn lọ síbi lẹ̀kùn ti yàrá ni o yàrá níbi tí wọ́n wà so bí Yusufu ṣe súnmọ́ bí ẹnu lẹ̀kùn báyìí kó tó sún bí lẹ̀kùn ni Sùlíà bá fa aṣọ rẹ̀ lẹ́yìn so wàkọ́ dátìkọ̀ mi ń sùhú so mi ń dúbùrín náà ni aṣọ rẹ̀ bá ya níbi tí ọrùn báyìí so wàhálífà yá sẹ́yídà aládàlíbà so bí Sùlíà ṣe ṣílẹ̀kùn báyìí ló bá rí ọkọ rẹ̀ so ìyẹn náà fẹ́ ṣílẹ̀kùn torí Sùlíà ti tilẹ̀kùn torí Kùránì sọ pé wọ́n gálà kọ́tìlà ó ti pa ni tí ó pé yóò ṣòro láti ṣe àbẹ́ tó bá ní key so ọkọ náà ní spare key so ọkọ kan lẹ̀kùn òun náà kàn ó ṣe kí kọ́kọ́rọ́ bọ̀ ó ti mọ̀ pé kò sẹ́ni tí ó fẹ́ ṣílẹ̀kùn tí bá ṣe ọkọ òun so ni Yusuf fi sáré bọ́lẹ̀ so ni àwọn méjèèjì bá pàdé Pọ́tífà ní ojú ọ̀nà so ìyẹn ti wá rí i pé yẹ́ wò pé kí ni ranù kí ni slave wa ẹrú yìí lásán yìí kí ni wà nù bedroom wa so kò tí jẹ́ kí Yusuf sọ̀rọ̀ ìyẹn Sùlẹ́hà so òun ló kọ́kọ́ sọ̀rọ̀ ní Kùránì sọ pé kọ́lát yẹn obìnrin ló sọ̀rọ̀ tó bá jọkùnrin ló sọ̀rọ̀ yóò sọ pé kọ́lá but kọ́lát dàsí pé Sùlẹ́hà obìnrin yẹn ni ó sọ̀rọ̀ kí ló wá sọ ó ní mọ́jàzáhù kí ni ẹ̀san mọ́ní àràádà bìhálíkà súà kí ni ẹ̀san ẹni tó bá fẹ́ rèpù ìyàwó rẹ̀ àbí ẹni tó bá fẹ́ ṣaburú because súà bẹ́ẹ̀ náà kò sọ pé bóyá Yusufu yọ̀ bẹ́ẹ̀ àbí kò fẹ́ gun náà so ó fẹ́ kó bá òun sùn ní but ó wá sáré yí ọ̀rọ̀ yẹn mọ́ lórí pé ó fẹ́ rèpù òun so ti yéèsè ó wá ní ilá ayùsì jánà irú ẹni tó bá fẹ́ ṣe irú nǹkan báyìí pẹ̀lú ìyàwó olówó àbí businessman báyìí tuntun jẹ́ pé òun tún ni mínísítà nílé ọba ṣe mọ̀ yí pé ayùsì jánà ṣe mọ̀ kí wọ́n máa ń ju irú èèyàn bẹ́ẹ̀ sínú ẹ̀wọ̀n ni so awo adhabu ni alim àbí ká tó fi ìyà tó le koko ju eléyìí lọ ṣe mọ̀ pé irú ìyà yẹn ló yẹ ká tó fi jẹ irú èèyàn bẹ́ẹ̀ òun náà ní ti ń dájọ́ òun náà sì ní inú kan bí ọkọ ni ìyẹn kan yíjú padà ni ìyẹn bá lọ sínú living room wọn orí ẹ̀ ti dàrú pé so ṣé ìṣe pé bóyá Yusuf ti bọ́ ìyàwó òun sùn báyìí ṣé kí ni ó lè ṣẹlẹ̀ báyìí ná inú sáà ń bí ọba sáré lọ bá ọkọ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kíní kan arákùnrin kan jọ kan ó sọ ìtàn kan fún mi mo ṣe lecture tán ní mosque níjọ kan ni ní Arahman mo ti ṣe lecture náà mo ṣe wá jáde báyìí ni arákùnrin kan bá gbá tẹ̀lé mi ó bá ṣàlàyé ó ní mo ṣe lecture yẹn jọ náà ó lágbára á mẹ́nu bà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kí ni jẹ́ ẹ̀ṣẹ̀ so arákùnrin bá gbá tẹ̀lé mi ó bá sọ fún mi pé òun mà lọ́rọ̀ kan tóun fẹ́ sọ mo bá ní ọyá kó sọ ó ní kí n ṣe mi ò ní sọ fẹ́ nìkankan mo ní rárá mi ní sọ fún èèyàn kankan lọ bá ṣàlàyé pé bóun ṣe wà yìí arábìnrin kan òun lọ mú láti Nàìjíríà wá sí London ó ní òun ṣe wàhálà òun ná owó òun nára ó ní gbogbo iṣẹ́ tóun ṣe fún bí ọdún 5 ó ní arábìnrin yìí lòun fi ṣàgbé wá sí London torí àwọn tí ń fẹ́ra àwọn kóhun tó kúrò Nàìjíríà ó wá ní gbogbo bí òun náà ṣàṣe wá lọ́wọ́ lọ́kàn òun
ó ṣá try ó láwọn try Kútọ́nù kò sí táwọn try lọ́rọ̀ kan wọ́n padà bá arábìnrin yẹn rí físà ṣe ó ṣá òun mú wọlé nígbà tó ṣá dé àwọn wájọ ń gbé ó ní bó ṣe dé náà bí ọdún kan ọdún méjì kò ṣiṣẹ́ òun náà lòun ṣá ń tọ́jú ẹ̀ ó wá ní ìjọ kan òun wá oníṣẹ́ ọlọ́dẹ lòun ṣe òun wá lọ síbi iṣẹ́ ní Liverpool so night lọ ẹ̀kọ́ òun ṣe ìgbà tóun dọ̀ òun náà bá tún sọ pé wọ́n ti change time tóun fi ṣiṣẹ́ pé wọ́n ò mọ lọlé bó di ọ̀túnla so ó ní òun bá ṣàpadà wálé so èròǹgbà ìyàwó rẹ̀ ni pé ó di àsùbá kó tó dé so Yorùbá ni arákùnrin yìí so ọmọ Èkìtì ni so ó wá ní nígbà tí òun padà wá ilé so bóun ṣe ṣẹmọ òun náà ní kọ́kọ́rọ́ ó lóun ṣílẹ̀kùn nísàlẹ̀ ó ní house nílé àwọn ó ní bóun ṣe lọ sókè nìyẹn bóun ṣe dókè báyìí so ọ̀pọ̀lọpọ̀ lé ní London wọ́n fi kọ́kọ́rọ́ sí àwọn yàrá yẹn so bó ṣe ṣílẹ̀kùn báyìí wàláì according to him lóun bá ọmọ Yíbò kan lórí ìyàwó òun lọ́mọ tóun ṣẹ̀ṣẹ̀ mú wá so wọ́n bára wọn sùn so bóun ṣe rí bẹ́ẹ̀ báyìí òun kàn padà ni òun bá bọ́ sísàlẹ̀ òun bá bọ́ sí living room olórí òun ti dàrú ọlọ́mọ jayéjayé lọ ó ní òun bá mú gúdà kan nínú fíríjì òun bá ṣáà mú gbàtọ́ òun bá máa sọ òun bá jáde oníkan tó jáde ọlákùnrin yẹn ti sáré bọ́lẹ̀ gírígírí lọ́ba sílẹ̀kùn yẹn ti lọ lọ́ba wá bá òun ìwà ń sọ fún òun yìí pé dọ́kúmẹ́ǹtì ni ó wá gbà wípé dọ́kúmẹ́ǹtì kan ló wá gbà kí ni wọ́n ní sáà wí gbogbo ẹ̀ rábàràbà dọ́kúmẹ́ǹtì lórí bẹ́ẹ̀dì ó lóun rò nínú ọkàn ni ó lóun fẹ́ mú ọ̀bẹ kóun ogun òun wá wò pé tóun bá lè ṣe léyìí crime ni o kéèsì ńlá ni ní ìlú tí a wà yìí ó ní òun bá ṣà jáde so ó ní bóun ṣàṣe bínú jáde ní lọ́rọ̀ kan after 2 weeks ó wá lóun lọ ìlú àwọn ní Èkìtì ó wá ní òun lọ bá babaláwo kan bẹ̀ so ó wá ní babaláwo yẹn òun wá fún ní 15,000 ó lọ bá òun ṣe òun sọ pé nǹkan tó arábìnrin yìí ṣe fún òun dùn òun dẹ̀ fẹ́ gbẹ̀san so ó wá ní òun san 15,000 bá tóun san 15,000 ó ní ó sá fún òun ní àwọn ẹbù kan òun sá tún gbé wá sí London ó wá ní kó wọn fẹ́ sí ibi atẹ́gùn onígbà tó ń sáà ṣe gbà tó bí 2 weeks gbà yẹn Yíbò yẹn ó wá jánà mọ́ night bus lẹ́nu ní sáìdì ọ̀nà Wood Green ló ti ṣẹlẹ̀ ó ṣáà ní ọkùnrin yẹn kú so ó ní létà arábìnrin yẹn náà ó lọ ya wèrè so ó wá ń bi mí pé kí ni ṣé oníṣẹ́ Ọlọ́run fìyà jẹun lórí òun rí pé ẹ̀ṣẹ̀ ńlá ni tóun ti dá ẹ̀ so mo ní wọn náà ti dájọ́ ààrẹ. So now nígbà tí obìnrin ọba dẹ̀ fi àyè sílẹ̀ kò sí bí ọkùnrin mi ṣe fẹ́ wọnú ilé inú ilé tán títí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń bára wọn sùn ọkọ àtìyàwó so obìnrin ni máa ń fi àyè lẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ilé tó dàrú lẹ̀ ní àsọpọ̀ àwọn ọkùnrin náà ní tiwọn lọ́wọ́ ọkùnrin mi náà wà tí ó wà kẹrin o tí ó yíyà síyàwó ẹ̀ tí ò níyà sáwọn ọmọ tó ṣe pé òun ni ilé yẹn ó fi dàrú so but tó pọ̀ jù àwọn obìnrin so wọ́n máa ń obìnrin tó bá ń làákà mọ́ sábà secure lé ẹ̀ kò sí ilé tí ò ní problem kò sí marriage náà tí ò ní problem so now ọ̀rọ̀ marriage lè ń ṣẹlẹ̀ báyìí ní Sùlíyà so ẹni tó wà nílé ọkọ ni Yusuf ó invite sí bedroom wọn now nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ báyìí so inú ti bí ọkùnrin yẹn ó bá sùn ọkọ̀ bá sùn ṣe ní ṣe bí àbí kó wọn gún Sùlíyà pa ni àbí kó wọn tiẹ̀ pa Yusuf gan ni so ó wá rí i pé chief security officer kan wà nítòsí ló bá ránṣẹ́ sí yẹn ló bá ní kó wá ló bá bẹ̀ so ó ní nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí inú ilé òun dẹ̀ fẹ́ kó ṣe ọ̀rọ̀ yìí ní òkú òru so òun fẹ́ kó keep a secret so kó má sọ fún ẹnì kankan o ó ní pé torí nǹkan ńlá ni o yẹn ẹ sọ ọ̀rọ̀ nítóbi káfọ̀ bẹ́ẹ̀ bú ṣebí èmi náà ni PA yín èmi náà ni chief security yín ẹ sọ so ọba ní òwìwò kankan ọba ṣáàbẹ̀ ọba ní kó fi òòṣà búra òòṣà ni wọ́n ń ṣe ń jọ́nà lọ́hùn so ọba búra fún un ó lóun ó keep a secret lọ́ba bẹ́ ọ̀rọ̀
nǹkan ńlá bẹ́ẹ̀ níyàwó yìí ṣe ó ní tó bá jẹ́wọ́ ni kí ló ṣe tọ́wọ́ pé wọ́n lọ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ nísìnyí ò sí nílé ọwọ́ adé ọwọ́ sílẹ̀kùn ọwọ́ báyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin míì nínú ilé and condition tó bá wọn rí pé ìṣẹ̀lẹ̀ àwọn méjì ńláàgùn torí Sùlíà ńláàgùn Yùsúfù náà ńláàgùn torí wọ́n tilẹ̀kùn so gbogbo èrò ẹ̀ nípọ́n ti bára wọn sùn ìyẹn ní tó bá jó òun ni wọ́n kọ́kọ́ ṣe sùúrù náà wọ́n ó ṣe investigation wọ́n wádìí kí ni ìṣẹ̀lẹ̀ kankan bẹ́ẹ̀ so ọba bá Pọ́tífà ó wá ní kí chief security ránṣẹ́ sí gbogbo àwọn olóyè tí wọ́n jẹ́ èèyàn ńlá bí ẹgbẹ́ wọn náà tó jọ ń ṣiṣẹ́ nílé ọba so ó lóun fẹ́ bá wọn ṣe meeting so nígbà tí wọ́n wá kójọ so wọ́n tó bí 8 sí 10 ọba bá tún yán ọ̀rọ̀ yẹn náà létí gbogbo wọn pé kí ni ká ṣe sọ̀rọ̀ yìí ni ọ̀kan nu wọn tó ní làákàyè sọ pé ẹ wá ẹni nígbà tẹ́ ṣílẹ̀kùn làwọn méjèèjì ṣílẹ̀kùn lẹ pàdé wọn lẹ́nu ọ̀nà wọ́n ní bẹ́ẹ̀ ni ok aṣọ tí àwọn méjèèjì wọ̀ ní táìmù yẹn ṣá lè rí ọba ní kò sí nǹkan tó lé mbẹ̀ lọ́ba ránṣẹ́ sí àwọ̀ Sùlíà lọ́ba sọ pé kọ́lọ̀ pé Yùsúfù wáyà aṣọ tí ó wọ̀ ní àná nígbà tá a fi dé tí mo fi bá inú ilé yẹn lọ mú wá so Sùlíà náà ọgbọ́n pé bóyá aṣọ tẹ̀ ya lẹ́yìn òun rò kú mọ̀ so ọba lọ kó aṣọ wá aṣọ tí Sùlíà náà wọ̀ wọn kó wá so ọba bá ní kó àwọn méjì ọmọ lọ so ọba bá nìkan yẹ aṣọ wò nígbà tí wọ́n yẹ aṣọ yẹn wò wọ́n wá rí i pé aṣọ Yusuf ti ya níbi ẹ̀yìn ọrùn báyìí ó ya gan ni o so ẹnìkan nu wọn wá sọ pé a jẹ́ pé Sùlíhà òun ló máa fa ọmọ yìí ní aṣọ lẹ́yìn tó bá yẹ pé iwájú ni aṣọ Yusuf ti ya lásọ pé bóyá Yusuf ló fẹ́ rèpù ẹ̀ ibi títí ń fà ni aṣọ yẹn ti ya níwájú àmọ́ tó fi wájú pé ó ya lẹ́yìn láti pé Yusuf fẹ́ jáde nìyẹn ó struggle láti pé fẹ́ so wọ́n fi làákàyè dá ni o so àwọn kan sọ pé gbà náà ọmọ kékeré kan ọmọ òòjọ́ kan náà wà ńbẹ̀ tí ń sọ̀rọ̀ so wípé nígbà tí wọ́n mọ̀ bó ṣe dá ẹjọ́ yẹn tọmọ yẹn sọ pé wọ́n lọ wo aṣọ so àìdá ọmọ òòjọ́ sọ̀rọ̀ àbí àwọn kan náà sọ pé onílàákàyè kan ló sọ̀rọ̀ ìdí ìkówùkọ jẹ́ ńbẹ̀ Kùránì náà sáà jẹ́ ká mọ̀ yí pé aṣọ ya níwájú ó ya lẹ́yìn ẹ jẹ́ ká wò Kùránì sọ yí pé ó ní nígbà tí wọ́n wá ní kí wọ́n wá rojọ́ so wọ́n ní ẹja ṣe interrogation náà káwa náà lè mọ̀ bá ṣe dá sọ̀rọ̀ so àwọn ìjòyè yẹn wá pe Yusufu sí àárín wọn so ti yẹn sìn wọ́n fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní kó rojọ́ Yusufu wá pé jẹ́jẹ́ òun lòún wà lẹ́ǹkùlé tóun fabọ́ tóun fọ kíní tóun tún lè ṣe ni wọ́n bá pe òun wọ́n ti máa ń pe òun tipẹ́tipẹ́ pé kí àwọn kó wọn wá tóun bá dénú yàrá wọn ò ní sọ kankan wọ́n máa fọ ọyàn gún un lẹ́yìn wọ́n máa dìmọ́ òun wọ́n máa fọ́ fà òun lóko wọ́n máa ṣe gbogbo ẹ̀ òun wọ́n sá mọ́ wọn lọ́wọ́ ó ní wọ́n ti máa ṣe tipẹ́ àmọ́ ètò wọn á ṣe lánàá yìí wípé wọ́n dìdì plan ẹ̀ gidi fóun ní wípé kódà so òun náà ṣàrò gbogbo ẹjọ́ tó rò kì í ṣèmi ni mò ń rò Kùránì ni o so ẹjọ́ tó rò Ànábì Yusuf sọ wípé hiya ìyẹn Sùlíhà rọ́wà dátí ní ànàfù sí i Sùlíhà fúnra rẹ̀ náà ni ọfà mímọ́ra lọ́wọ́ mi mọ́dọ̀ ló sì díùsì mi ó bẹ̀rẹ̀ sí tẹ̀mí lóko bẹ̀rẹ̀ sí tẹ̀mí ní gbogbo ibi tó wíìkì ṣàwọn pé ọkùnrin máa níbi tó wíìkì sí tẹ́gbẹ́ àfikẹ́ mọ́ fọwọ́ kan bẹ̀ ní nǹkan tọ̀hún ò ní dìde obìnrin náà ní àwọn ibi tí wọ́n wíìkì sí Yusufu wá ń rojọ́ fún wọn bẹ́ẹ̀ yí pé rọwà dátí ní ànàfù sí i àwọn ni wọ́n sì díùsì mi wọ́n ṣahidun min ahliha a sọ fún wa pé nìkan bẹ tí ń yọjú nígbà tí Sùlíhà ń fa mọ́ra tí ń fà pé kó wá bá òun sùn òun ni Quran pè ní ṣahidun ẹnìkan tó wítínẹ́sì ìṣẹ̀lẹ̀ yẹn ọmọ tí ń ṣẹlẹ̀ nínú ilé Sùlíhà níjọ́ náà
ẹnìyẹn wá ń sọ ní ààfin ọba àbí ní ààfin Pọ́tífà wípé nkánà kọ̀mísùhù kúdámí kùbúlí tó bá sí pé aṣọ Yusufu ọba wa ya láti iwájú fàṣọdàkọtì a jẹ́ pé Sùlíyà ló sòdodo torí Sùlíyà sọ pé fẹ́ rèpù òun ni wàhùwà mìíràn lé kàdìbí a jẹ́ pé Yusufu gangan níbẹ̀ nínú àwọn òpùrọ́ wà ń kánà kọ̀mísùhù kúdámí dùbúrín tó bá yẹ sí pé aṣọ Yusufu ó wá ya níbi ẹ̀yìn ni tó yẹ pé lẹ́yìn ló ti ya fọ́kàtàbátì a jẹ́ pé Sùlíyà ní ń purọ́ wàhùwà mìíràn sọ́ọ̀dìkì a jẹ́ pé Yusufu ń bẹ nínú àwọn olódodo. Nígbà tí wọ́n wá lọ wá aṣọ àwọn méjèèjì wá tí Yusufu ni wọ́n yẹ̀ wò fọlámọ́rọ̀ àkọ́mísọ̀hù kúdàmí dùbúrín nígbà tí ọba àti àwọn ìjòyè tí wọ́n wá rí ṣùgbọ́n Kùránì gbé wá ní fìlì èèyàn kan bẹ́ẹ̀ ni pé ẹnìkan lórí àmọ́ gbé wá ní fìlì èèyàn méjì rọ̀ yẹn ni pé àwọn méjèèjì yẹn ni pé àti Sùlíyà àti Yusufu ó wá rí pé aṣọ rẹ̀ yẹn aṣọ Yusufu ó ya láti ẹ̀yìn ní kọ́lá ọba ló wá sọ̀rọ̀ àbí Pọ́tífà ló wá sọ̀rọ̀ níbẹ̀ ó ní innahu min kaidikunna eléyìí ń bẹ nínú àwọn ète ẹ̀yin obìnrin ète yín nǹkan tó lágbára ni ó ní inna kaidakunna azim ète ẹ̀yin obìnrin nǹkan tó tóbi ni ète ẹ̀yin obìnrin ó lágbára kò sẹ́ni tó lè mọ ète àwọn obìnrin bó ti tó mo sọ fún wa níbi bẹ̀rẹ̀ wáàsí yìí pé ète àwọn obìnrin ó lágbára ìgbà tó lọ́n fẹ́ sọ ète èṣù ìyẹn ṣètáànì ó ní ète iná kẹ́ẹ́dà ṣètọ́ọ̀nì ó ní ète ṣètọ́ọ̀nì ó ní ó wà dọ̀yìn ó lẹ àmọ́ ète àwọn obìnrin ó tóbi so pé ọba náà ti rí òdodo wípé ète ni a sọ ìtàn àwọn arákùnrin méjì kan tí wọ́n láwọn fẹ́ àwọn lọ kọ́ nípa ète obìnrin àwọn táwọn bá ti mọ gbogbo ète obìnrin ò lè mú àwọn mọ́ láyé ọba wa sọ wípé Yusuf ìwọ Joseph aridi and hadha gbàgbé ọ̀rọ̀ yìí torí ìyẹn ti rí pé Yusufu kọ́ ló jẹ̀bi ìyàwó òun ló jẹ̀bi ẹ máa wo ọba dáadáa o ọba gidi o ìwọ lídà tó pèrè àwọn lídà tó sọ pé àwọn ọmọọṣẹ́ rẹ pẹ̀lú àwọn ìyàwó rẹ wọ́n ń jà sọ pé ìyàwó rẹ ló jẹ̀bi ó wá dá àwọn yẹn lẹ́bi ọgbà wípé àwọn náà lẹ́lẹ́dàá àwọn náà dé yẹn ńlá lọ́la